a wà lórí ètò báyìí lórí àwọn ètò tí a máa ń sọ nípa pé ohun tójú ti rí ohun tí a ti là kọjá ká tó débi tá a dé ká tó débi tá a wà lásìkò yìí ìyẹn ni a wà báyìí màá fẹ́ jẹ́ ká farabalẹ̀ dáadáa gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ tèmi Arambara ẹ jẹ́ ká farabalẹ̀ kí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn àlejò mi tí wọ́n fẹ́ sọ nípa ohun tí a lè fi kẹ́kọ̀ọ́ tá a lè fi kọ́gbọ́n òun ni ó yá ẹ máa bá mi bọ̀ ẹ káàsán sà dádì mi yes sir yes sir wà ní yes sir fún àwọn tí wọ́n tún fẹ́ mọ̀ yín sí nílé tí wọ́n ti rójú yín tó dá yín mọ̀ ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn nílé. èmi là ṣe dáńkánù tí ògùn èèyàn dẹ̀ mọ̀ ká dúpẹ́ fọ́lọ́run ṣá ọ̀pẹ nìkan dá torí àìmọye ohun tó ti ṣẹlẹ̀ tó lùwẹ́ fò dá tọ́lọ́ ń gbìyànjú sọ́dá ẹ̀ àwọn kan tó máa dúpẹ́ nípa ìrírí ayé ní ẹ̀ tí mo fẹ́ sọ yìí níjọ́ kan mo lọ ṣe òkú ìyá mi òkú ya bàbá mi ní Abẹ́òkúta àlọ́ ṣe ń jọ ẹ̀ bá ṣe ń bọ̀ wọ́n máa pè mí kí má lọ o kí má lọ sí mòwì kí má lọ sí mòwì sí wá jẹ́ kí ló dé tí mi lọ sí mòwì gbogbo ọmọ tó ṣáà dá róbúlọ̀kù lẹ̀ wọ́n pọ̀ kí ló dé mòwì ẹ̀ ló kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti pa Yẹ́misí wọ́n náà pa Yẹ́misí kẹ̀ Yẹ́misí mo lè bá sọ̀rọ̀ yìí jẹ́ tààtà onírọ̀ o ó wá kí àǹtí ẹ̀ ó lè kúnlẹ̀ tó kí mi onírọ̀ o mo lè fi mọ́tò kan nìyẹn ìtàgbọ̀ báyìí dé ìyànà débùrù ìṣá láti rí iṣẹ́ kí àti rọ́wọ́n bọ́ìsì náà ti pọ̀ ní àpótí mọ́tò ayáwó ajá bọ̀ ṣá wíwọ́ tá ń bọ̀ la pàdé àwọn ọlọ́pàá ẹ̀rọ náà ní Dáńkánù kí ló dé wọ́n ní kò sí tó ṣẹlẹ̀ mi gbọ́n ṣẹ̀ bọ́ àti ibi ìnáwó ni ọ́ àwọn òfẹ́ wàhálà òní wàhálà kẹ̀ tí mo ṣẹ̀ bọ́ àti ibi ìnáwó mi ìfẹ́ wàhálà o ìlọ́dún mi ni o tí wọ́n adé ó náà lè bá àwọn bọ́ìsì rẹ̀ nìyẹn mo rí Táyé olómi YouTube àpò mo rí elébolo gbogbo ẹ̀ṣọ́ gbogbo wọn ṣàpọ̀ sí junction yẹn kí ló dé wọ́n ní Yẹ́misí ni o máa ibẹ̀ sí lọ sí station abọ́dára wa ó di station ayíkóra lọ nìyẹn gbogbo ìhàn yà tẹ̀lé mi wọ́n ya tẹ̀lé wa jábá ṣe ń lọ yẹn kéde tó pọ̀ máa dé junction yẹn máa yẹ búrí ọ̀dọ́ ọlọ́pàá nìyẹn deputy náà sọ pé kí ló ṣẹlẹ̀ kádúró Dáńkánù àkùnní kádúró kẹ̀ àbúrò wa lẹ́pà kí ló ṣẹlẹ̀ lọ́nà ìbí wa léèrè ọ̀gọ́lọ́pàá yẹn area commander yẹn ló ṣáà náwó báyìí pé òun ò fẹ́ wàhálà káyà kánísù àwọn kánísù ọ ti máa káwọ́ bọ́lẹ̀ báyìí padà wọ́n ṣe send mọ́ ẹni tó ju nǹkan yẹn ṣá wọ́n yìnbọn wọ́n yẹ ju nǹkan ọdún nǹkan do ọ̀gá ẹ̀ níbẹ̀ tó máa bẹ̀rẹ̀ báyìí pé ó kàn náwó wọ́n ìbẹ̀rẹ̀ sí ṣúùtì wá nìyẹn o àmọ́ àdúpẹ́ fọ́lọ́run torí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ro apẹ̀rẹ̀ ìgbìdání àtàtọ́sọ̀rọ̀ rẹ̀ ó tó méjì pé àwọn ọlọ́pàá yẹn ń yin ìbọn wọ́n yìnbọn direct ni direct bullet ló yìn torí wọn ò mẹni tó sọ nǹkan lu àwọn wọ́n wá lérò pé bóyá ẹ̀yin ni. máa sá lọ má dúró o ọmọ ṣe ń sá lọ ní wá ṣe ara yà níbi ìyànà nìyẹn bá yà báyìí mo àgbẹ̀bí mo gba inú mẹ̀bí wá lọ́dún yẹn náà. gẹ́gẹ́ bí ọmọ ìlú. wí à ń gbọ́dọ̀ yìí náà ní òwe ti dàrú mẹ́ta mo yẹ wọ ògbéni lọ́tún ìsàrẹ̀ o òun lọ́wọ́ fi ń jẹ́ àríkú wọ́n fi ń pè àríkú débọ̀ ló fi ń jẹ́ àríkú dọ̀la àmọ́ ká máa dúpẹ́ gbogbo tó bá ti yọ èèyàn
kéèyàn ṣọpẹ́ fọ́lọ́run ọba ni. ẹ ṣe púpọ̀ bàbá wa ní àwọn ìrírí tí wọ́n ti rí tí wọ́n lè sọ òun ló ti ń sọ yìí. Nǹkan tí mo fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yín sí Dankano lọ́tún Dankano lósì gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ní ìgbésí ayé ṣé a lè sọ wípé irú ìpele wo lẹ wà nínú ìgboro ọmọ ìgboro wo ṣé ọmọ onílẹ̀ ni àbí ọmọ onímọ́tò àbí bí orúkọ yẹn torí orúkọ yẹn tàn nílùú Mòwe Dankano. Bẹ́ẹ̀ bá pè mí ọmọ onímọ́tò kò sí yàtọ̀ kọ́ mẹ́ torí ṣé àmọ́ àmú jẹ National Union. Tó bá pè mí ní ìgboro náà nínú ìgboro náà tún ní lápapọ̀ èdè àmọ́ ìgboro yẹn aníbọn má jáde nínú o. Ọmọ aníbọn má jáde nínú. Mo ṣọpẹ́ fún yẹn. Ní ìrírí ayé náà tí mo tún rí ìjà wọn pẹ̀lú àtàkù tó ṣẹlẹ̀ nígbà yẹn náà tí wọ́n kò sọ pé òun ní máa Dankano èmi ní máa pa ẹ̀jẹ̀mí náà sọ fún gbà ó dé lẹ́nu nígbà. Ẹ̀jọ̀ kí ni nǹkan tó fa ìjà tó fi lè di pé ẹjọ́ ń lérí síra yín bẹ́ẹ̀ n tó fa ìdí ẹ̀? Ìdí ẹ̀ ní pé kí ni àwọn aláwọ̀kọ́ wà ọmọ ìlú ọgbọ́n ni èmi pẹ̀lú ọmọ erébodò àǹkó pẹ̀lú ọmọ táyé olómi tútù pẹ̀lú stainless ọmọ ìlú ni wá tàjẹ́ gbígbẹ́ ọmọ bíbí inú ìlú yìí. Akọ̀ ń gbọ́ náà ni pé àwọn àtàkù ọmọ akógun wọ̀lú èyí la kàn ń pè é kógun wọ̀lú kí ni ohun tó bá ṣẹlẹ̀ kó jọ lọ yanjú ẹ̀ náà wọ́n jókòó náà kó yanjú ẹ̀. Ó pọ̀ níjọ́ ẹ Lékan Lálùwọ̀n ló ṣe patí Lékan Lálùwọ̀n ló ṣe patí ọmú ìyá kọ́lọ́ máa ń fọlúkẹ́ ló ti kú sí ó ti kú kọ́lọ́ máa ń fọlúkẹ́ kò sí láyé káwa. Patí Lékan Lálùwọ̀n la lọ mò ń gbọ́ wí Dankano náà ní ó wọ patí yìí lẹ́ni iṣẹ́ ìrírí ni máa jẹ́ mo ṣe rí kò pẹ́ kò jìnnà ẹ̀ṣà tá à ń sọ̀rọ̀ yẹn èmi lẹ̀ kó ṣé nìkan tá pé tí mo ní kí n ná fún ilé kan ìgbà kí n àfiṣètì ẹ̀gbọ́n mi torí ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. Owó ẹni mo kàn pé ó tá pé ṣá mo dẹ̀ pọ́ mọ́kàn kó bá mi ra bí àwà tó ti rì òun mú gbà rẹ̀ ìgbó títì yẹn mò ń gbé lọ́wọ́ mo gbọ́ gbóyan látẹ̀yìn mi kí ló ṣẹlẹ̀ máa wẹ̀ ṣàbùṣàdé okùn yẹn. Oko lójú. Ọlọ́run wọn ṣe kí ni ẹ̀ dáadáa ni dáadáa náà gé dáadáa náà ṣe wọ́n fi gbé mi látẹ̀yìn àpáyé sì wà lẹ́yìn mi tí máa bẹ̀rù ni àpáyé sì wà lẹ́yìn mi ó wà bí abíyá mi rí báyìí wọ́n fi gún mi gbà ẹ̀. Ìyá bá dráàgì ayá dráàgì ẹ̀ ó mọ̀ wọ́n pọ̀ jù mí lọ́mọ ọmọ wọn àti pé mi ò múra ìjà lọ síbẹ̀ yẹn. Pé ìfẹ́ la jọ ń ṣe. Pé ká lọ gbé ẹ̀gbọ́n yẹn lárugẹ òun ni mo wà áfà torí ẹ̀gbọ́n tó ti ṣe é fún mi rí ni. Gbà tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ ṣe ojúlé kan tí mo fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n yẹn tráì fún mi ẹ̀gbọ́n Lékan ó tráì fún mi Lékan Lálùwọ̀n ó tráì fún mi ńgbà yẹn. Yá ìyẹn lèmi náà fi wo ìgbà ẹ kí n lọ ẹ̀gbọ́n yìí máa ìgbé ọba ṣe lọ nìyẹn. A máa dán ìṣá mo pa ọmọ yẹn mo pè wọ́n apáàtì de ìjọsọ kábàkútó náà díẹ̀ níbi tí wọ́n sì ti ń ta pẹpẹ sùn. Níbi olóko dáná junction. Níbi olóko dáná junction yẹn. Mo yà yẹ páàkì nìyẹn. Ọmọ yàrá fún mi sí ta ló gbé ẹ̀pọ̀ láyé ni. Torí tí mò ń lọ yìí àpọ́nlé mò ń lọ ṣé rẹ̀ ẹni tó bá jẹ́ tó bí yàn tó fowó báyàn lò èèyàn gbọ́dọ̀ dúró kéèyàn yẹn yẹ sí ìyẹn ni mo lọ́jọ́ yẹn
wọ́n ṣe ti gba ara ọmọ kan wò nìyẹn wọ́n bá dé ló wá yọ àdá gbogbo ogun sílẹ̀ mo ní àdá nìyí ó yà ìgbà lọ́wọ́ ẹ̀ anybody kò dẹ́gbọ́ wẹ́pọ̀ ọwọ́ ẹ̀ ọ̀yọ̀ ìdọ́pọ̀ ẹ̀ máa yẹ kó sì dògùn nìyẹn bàbá lọ nílò náà lọ nínú ẹ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣá wípé ọlọ́run kó mi yọ ìwé àjọ fi ojújà gan wípé ìjọ yẹn gan ọlọ dá mi sí ọtútù mi ọtútù ìyá yìí oyin ló sì rẹ́ nígbà yẹn ìyẹn iná já mi sí tó bá àkànṣe mo kàn gbọ́ pé dáńtánù ó yọ ọyún sì tó wà ọdún gbogbo adìẹ mọ́ mo gbé àńbẹ́ nìyẹn mo kú òǹbẹ báyìí kò ju èmínítì jọ tí kò ju èmínítì mo kú òǹbẹ lọ náà wá da hospital yẹn. ìpè wọn tún wá sí Oyo hospital láti sọ pé kán tún wá pọ̀ táyé. wọ́n fẹ́ gbẹ̀mí mi ni wọ́n fẹ́ pa mí ni. gẹ́gẹ́ bí ti ìrírí ṣé èmi wò pé bóyá ṣé kò jẹ́ ń ṣe pé títí òṣèlú nítorí nínú agbo òṣèlú náà agbo orúkọ yín bẹ́ẹ̀ Dankano bóyá ìjà òṣèlú ló fa nǹkan bẹ́ẹ̀ torí a lè sọ pé ìjà ọmọ ìlú nítorí ẹ sọ pé ọmọ ìlú kan náà ni gbogbo yín ọmọ ìlú Mòwe. àwọn tá a jọ ọmọ ìlú Mòwe ni mo dárúkọ ẹ yẹn àwọn tó kù opponent ni fún wa opponent ni fún wa. àṣírí àràǹbarà ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ látẹnu bàbá wa Dankano ní ìlú Mòwe àwọn nǹkan tí a fi wá bá wọn náà ní òkìkí wọn tá a gbọ́ nípa Dankano ní ìlú Mòwe láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tí a sì dúpẹ́ pẹ̀lú ẹ̀mí wọn tó ṣe wà ìyẹn ló fi àsìkò yìí lẹ̀ láti lè bá wa sọ̀rọ̀ fún àwọn nǹkan táwa náà lè múlò nínú ẹ̀ pẹ̀lú àwọn ìpele ibi tá a wà àwọn ìgbésẹ̀ tá ń gbé ní àwọn àsìkò yìí ẹ jọ̀ọ́ dáàdì wa àwọn nǹkan tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n ń bá wa sọ pẹ̀lú ìrírí yín wípé láti ilẹ̀ tẹ́ ti ń ṣe ọmọ gbòòrò àwọn àǹfààní wo ló yọ ń bẹ̀ fún yín tó jẹ́ pé inú yín dùn dáadáa pé mo ṣe ọmọ gbòòrò mo bára mi kò báyìí tó jẹ́ pé àwọn nǹkan tí Ọlọ́run sọ pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó mẹ́mí lọ ṣùgbọ́n tẹ́ tún máa ń wò pé àyọpẹ́yọ. mo dúpẹ́ fọlọ́ Ọlọ́run ọba olùkọ́ oṣù Nàìjíríà fúnpẹ́ fún níjọ́ kan àlọ́ ẹnìkan Sọ̀nà Adé wá ṣeré ní àdúgbò ní Mòwe ní Ọ̀fadà èrò ti pé bẹ́ẹ̀ wọ́n ti pípi bẹ́ẹ̀ síbẹ̀ wọ́n á wò pé báwo fẹ́ gbowó lọ́wọ́ Sọ̀nà Adé eré mo wulẹ̀ mo wọ̀n wá mì gbogbo àwọn olómi tú ọgbà pé bọ́n ti jókòó síbẹ̀ àmọ́ tó set láti borí òkè yẹn lọ bá bàbá yẹn. ṣá mo jẹ́ jàrá parapara mo jẹ́ yìí stage mo rí bẹ́yìn stage yẹn bàbá àwọn ọmọ ọgbọ́n wà lẹ́yìn bí ẹ fún wa lówó tiwa. lówó yẹn báyìí lówó àwọn sójà yẹn níta ilé mo ní àbá ẹ á mọ òtún wa fún wa lẹ́yìn ó ti yé yín mo kàn ní sójà kan ó kàn yọ́nu wọn ni yẹn ṣe wá bá mi bẹ́ẹ̀ ni mo lè gẹ́ra mi pẹ̀lú gbogbo rẹ̀ má fi gbogbo náà mí ẹ má dágbére rú má nà mí ó fi mí lẹ̀. ó wò lọ ìyẹn mo wọ̀n rí pé àbá yẹn wá síbi ẹ̀yìn stéèjì yẹn lórí kọrin yẹn ó wá bá mi sọ̀rọ̀ kí ló dé ní àbá àjà o ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa o wàá kàn wò á ẹgbẹ́ ókè á fún yín ẹ máa dán ká máa lọ kẹ̀ á lọ o ṣáàṣì pé bí olómi ti wà ń bẹ̀ ọmọ mi ẹ̀ gòkè wá ó wá bá mi àwọn bẹ́ẹ̀ sábà yẹn fà bàbá ni
ó ní ó bá pè ọ mánéjà ẹ̀ ló bá pè ó ní kó lọ fún wa lówó bí ẹ tún ṣe ọ̀yàlà ní òbókòṣà wọ́n fún ọ ní kòbókò. wọ́n fún ọ ní àdéhùgbà àrùsẹ́ ni pé àwọn ọmọ máa jáde ó máa tó tó bá yé bàbá wò kí ló dé kí ló ṣẹlẹ̀ yóò máa yẹ kọ̀ máa dán sójà yẹn nìyẹn ayá tó mú wọn sójà yẹn wálẹ̀ pé àbáyéjà o ẹ mọ̀ kò sí bí wọ́n ti ń ṣe nǹkan náà ń gbarú nǹkan báyìí ẹ̀tọ́ wa ni ó fún wa o àwa bábá sọ wa sàn ní sọ̀rọ̀ yẹn ó yá fún mi lọ èmi olórí dà mo lé mi nìyí ó dẹ̀ wọ́n bọ́ sí àwọn olórí dà àwọn náà ó yẹ kó yẹn fún mi nìyẹn àmúwò owó tó kó fún mi gbígbà kó fi dọ́rọ̀ lẹ̀ ni. gbàtẹ́ gbowó yẹn tán. ìgbà tí mi ò débẹ̀ mi ò rẹ́ni bọ̀ ní ìjẹ́bù kẹ̀rọ bá bẹ̀rẹ̀ bá o. ó ṣe rí tẹ́tí wà bẹ́ẹ̀. ìjà ìdíjà àgbòrò ó dìjà àgbòrò tó yẹ pé àwọn ọmọ mi gan fún wa tọ́pù mi wọ̀ lọ ìjà jíìsì mi wọ̀ tọ́pù jíìsì mi wọ̀ wájọ́ kadà mo fi sí èyí wájọ́ kadà mo fi sí pọ́n kọ́ yẹn jẹ́ àgbà nìyẹn lọ́wọ́ kadà bó efi lè gbé nìyẹn a bá lè mú àrímú pẹ̀lú ẹ̀fílẹ̀ ó ti jáṣọ gbé lọ ẹ̀fílẹ̀ ó máa lọ wọ̀ ọ́. bẹ́ẹ̀ ṣe rí owó yẹn gbà ní Lágbòsàn ní Adé láti mọ̀ òwe bí ọ̀fadà kò sí alágbára náà tó lè gbowó. lọ́dẹ́ bàfò kò sí ń tọ̀hún lọ́dẹ́ bàfò kò dá bàfò kò sí ń tọ̀hún nígbà yẹn o. ẹ lè ṣe ẹ lè bá wa sọ àwọn tí wọ́n jẹ́ alágbára àtìkọ́ ẹ̀ tó yẹ pé ẹjọ́ ṣe nílùú Mòwe tẹ́ṣe lè rántí wọn tó yẹ pé àwọn ọgọ́ wọn ní ẹjọ́ gbá ìgboro yẹn tẹ́ pé ẹ bá sọ pé ẹjọ́ ń rò nígbà yẹn. olómi YouTube olómi tútù láìkọ́ yẹn olómi YouTube elébèlò kọ́lọ́mbà ń fọ̀rún kẹ́ ọmọ mi kan náà kí náà ṣe ń porúkọ ẹ̀ Súlè fáítà kọ́lọ́mbà ń fọ̀rún kẹ́ ó pàṣẹ rẹ̀ ó tẹ̀lé afẹ́fẹ́ rí Ọlọ́run ẹ̀ṣọ́ oníkùmẹ̀kùn ọ̀wọ́n yẹn lájọ wà nígbà yẹn tẹ̀lé ṣe ní gbogbo tó mì. ẹ ṣe púpọ̀ bàbá mi àwọn kan tí mo tún fẹ́ béèrè nísìn ni pé kí ni nǹkan tí ẹ kàn lè sọ nípa àwọn eléré ni ò torí èèyàn lè ṣe gbèrò kó máa dé agbo fújì náà pẹ̀lú bá ṣe gbé orúkọ yín kí ni nǹkan tí ẹ kàn lè sọ nípa àwọn eléré fújì méjì ni mo fẹ́ béèrè fẹ́ sọ pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Dr. Sefi Alao Adékúnlé àti ọ̀gá ńlá fújì Alábí Pasuma Wonder. sórí Sefiu bàbá mi ni o ẹ̀gbọ́n mi ni ó ti yẹ àmọ́ ká tó mọ́ra ìjà bẹ́ẹ̀lẹ̀ náà táwọn kọ́ jà lọ àjà ó jẹ́ ti yan gangan ní báyìí ìjọ tí ẹ̀gbọ́n yìí pè lẹ́kọ̀ọ́dánú àbí olókòdáná tó pè tó wá ṣòkú ìyá ẹ̀ ìjọ yẹn ronto àmọ́ láàṣì ẹ̀ náà kí ni àwọn nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ní ọjọ́ ẹ ní agbo tí jẹ́ pé àwọn èèyàn expect pé gẹ́gẹ́ bí ọmọ gbòòrò nǹkan tó máa ń sọ ṣẹlẹ̀ lágbo lẹ́yìn agbo àwọn onífújì yẹn ní tó ṣẹlẹ̀ níjọ́ yẹn. ìjọ yẹn náà mo fẹ́ dùn sọ mẹ̀fẹ́ kú kọrin. wọ́n lè ti torí iṣẹ́ lẹ̀. wọ́n lè ti torí iṣẹ́ tó ti kọrin ó ti kọrin gan mú owó agbo báyìí mo bá wọn bẹ̀ mí la ìgbà yẹn kẹ̀ mú ẹ̀dá ti Kánò ni ní ìmọ̀ wúùsù. ok ẹ ti kọ́kọ́ wà nílẹ̀ Haúsá Kánò tẹ́ ti jọmọ gbòòrò bẹ́ẹ̀ kẹ́ tó dé sí. wọ́n ní Sefiu ló máa kéré kíní kan ló máa ṣe dé o mo ní wẹ́ bàbá wa débẹ̀ àmọ́ ẹni gan pè báyìí débẹ̀ nìyẹn báyìí débẹ̀ báyìí ó ti kọrin
òun kọ́ ní lọ́wọ́ gbọ̀gbé Dankano wà ìpaná. kọ́ paná yẹn náà. dé Àtìlà àbí àṣẹwà bá mi àbá Àtìlà tó wà ní Agbọ́tikúyọ̀ ẹ̀gbọ́n ṣe wá bá mi ní ẹgbà ìgbéyà Dankano mo ní kó fi òwò ilẹ̀ mo ní àbá mo ní mi lè filẹ̀ ká má fọ̀ ọ̀dẹ pẹ̀lú ṣá bàbá Àtìlà tí èèyàn parọ́ ó fún mi láìtí kan èmi gan mo mọ̀ lára tí náà mi fi ara mi fàlàwọ́lẹ̀ mú ibi láṣọ tó yẹn o. pé àwọn ṣetán àti kú fáláwò ẹ̀yin ò jẹ́ fẹ́ jẹ́ kí Àlàó ṣeré. ẹ̀gbọ́n ṣe wá gbé tí kò mí létí nìyẹn wọ́n bá mi sọ̀rọ̀ nìyẹn ní ìlú fẹ́ gbà lọ́wọ́ bọ́ yìí máa fún ẹ lówó ó máa fún ẹ ní àbá ọláyẹn ló jẹ ó máa ṣeré àtàrọ̀ àtùpàdé nìkan ní nílé ìwọ́n wọ́n rí kúrúkọ yìí báyìí ó dẹ̀ ń pé àwọn onídé kan ẹnìkan náà ní ṣe nǹkan ṣá ajájọpàdé ń bẹ̀ ló ń sọ níjẹ́ ẹlọ́run tó ní Dankano ló ń sọ fún ẹnibà àgbègbè ṣe ẹ̀lẹ́ gbé Dankano wá bí nínú Agége lọ́hùn. mo sọ fún ẹni ẹ̀mí ẹ má gbé Dankano ẹ̀lẹ́ gbé Dankano wọ̀ ní yìí mo ní àbá kò sí ọkàn kò sẹ́rọ̀ àṣẹ̀ṣù ẹni àjàtọ̀ ìyẹn bá mi sọ̀rọ̀ ìyẹn ní kí ló ṣe ẹ̀kọ́ lára àwọn ọkọ mẹ́rin náà ilẹ̀ mo bá dẹ̀ ń lọ ń títọ́ owó mi kò pa omi pọ̀ mọ́ wọn ọmọ adá mi fún mi ṣe ń gbà. láti gbà tó ti dá yín mọ̀ pé lé ọmọ gbòòrò. ó máa dá mi fún mi ó bá tẹ́tù gbọ́n ọtán á ní wá ṣé ìṣọmọdé ní Dankano tí wọ́n dẹ̀ mo dẹ̀ máa jọ àyà á dẹ̀ fún mi. ẹ̀tọ́ so láti gbà tó ti wá ń wá sílùú Mòwe yìí wọn fi ti pé ọmọ ìgboro ṣeré pàápàá jùlọ tọ̀dọ̀ títí ẹ ṣe kúkọ̀ ní apá abẹ yẹn ẹ jẹ́ kí ni nǹkan tó ti lè sọ nípa Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá aláfẹ́ jìnnà. Pàṣẹ àpè níbàyìí náà rí ní Mòwe àpè Mòwe àmọ́ pẹ̀lú Pàṣẹ àjọ onígbà yẹn wàlá fẹ́ joyè Mòwe yẹn wọ́n pe àpè kìíní àpè kí wọ́n fi dédé ìṣe òun là á pè àwọn kí wọ́n forúkọ ìṣe o àwọn náà yà pé wọ́n pè Pàṣẹ. ọkọ̀ lọ́gbẹ̀ẹ́ mi ló náwó àgbò mọ́ kú òun bẹ́ẹ̀. bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ dé agbo Pàṣẹ lọ títí bẹ́ẹ̀. àmọ́ Báyọ̀ ojú ọbọ̀ Báyọ̀ àjọ wà náà ni. àbọ̀ tó tẹ̀sán gbà pé Àjàó Àjàgan tó lùmí tó gbá mi ní kí n jẹ́ èmi náà fọ́ ọdún padà wọ́n rí pé kí ní láyé mo kàn gòkè ní mo gáàsì ẹ̀ tó tò pò mo dàlú ni. gbogbo ìlú tí wọ́n tò sórí ṣèjẹ́ dàlú ni orí iṣẹ́ ìkọ́ni tó ti ní mọ́tò ní ọ̀fẹ́ kàpé fọwọ́ PDP. ok ọ̀fẹ́ kàpé fọwọ́ PDP ní ẹgbẹ́ kàpé fún ìgbà ẹ̀kẹ́ mi ra tí wọ́n ń ta ìdọ̀tí nígbà yẹn olùkọ́ dáná náà ní PDP. wọ́n pè nígbà gbogbo kan fún mi lówó náà àbá ẹgbẹ́ tí mò ń tẹ̀lé ilé filẹ̀. bóyá ká sọ pé bóyá nítorí ẹgbẹ́ òṣèlú tí ó wọ̀ ọ́ ní ìlú Mòwe gbà tèmi ní gbà tiẹ̀ ló fà tó fi dàbẹ̀ ni pé wọ́n wá dájú sọ èèyàn pé àfi kò ṣe tiwa tó bá ṣe tiwa. mi ṣe tiwọn o mi ṣe tiwọn o mi ṣe tiwọn o. gẹ́gẹ́ bí àṣírí àràǹbarà kí ni àwọn nǹkan tí ẹ wá lè sọ fún àwọn ará ilé tó ń wò yín pàápàá jùlọ àwọn ọ̀dọ́ táwa lásìkò yìí tí a ní lọ́kàn láti ṣe ọmọ ògbóró kí nìkan tẹ ní lọ́kàn fún wọn fún ìmọ̀ràn tẹkàn lè fún wọn gẹ́gẹ́ bí Dankano
tí ó rí gbòòrò dáadáa. ìwọ̀n kan ló máa sọ pé ogun tẹ̀ máa ń ṣe tó fi ọgbọ́n ṣe fi ọgbọ́n àti òye tọ́lọ́ bá fún ẹ kó fi lò ó òní jàgídíjàgan kò sí ọkàn bẹ́ẹ̀ irun jàgídíjàgan ló ti sọ mí di apá kan ẹsẹ̀ kan yìí o ọmọ yẹn nípa àmọ́ ẹ jẹ́ kó jókòó àmọ́ mo dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ṣe ìrànwọ́ ọjọ́ ìgbẹ̀mí mi lọ alihamudulilayi. bẹ́ẹ̀ni òun náà lẹ ti gbọ́ yìí o gbogbo àwa tí a jẹ́ ti olólùfẹ́ Arambara òun náà láti sọ pé kó tó dayọ̀ ojú ti rí kí lóun ta ti là kọjá òun ló ti gbé wa débẹ̀ tó ti ṣàlàyé ẹ̀ fún wa ẹ jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe wọ́n ti kì í lọ fún wa wọ́n dẹ̀ ti sọ bí ìmọ̀ràn kò sí àǹfààní kankan nínú ìwà ìpáǹle ó kàn ń fúnyàn lórúkọ lásán ni òun náà lẹ ti gbọ́ yẹn ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ ní fún Arambara tí a fi wá bíi pé adé ọ̀dọ́ yín sáà dáńkánà nílùú Mòwe láti wá fi ìfìrọ̀wérọ̀ sọ̀rọ̀ Arambara. mo sọ lágbára Ọlọ́run ilé-iṣẹ́ Arambara kò ní rilẹ̀. àmín. lókèlókè òun là ń kẹ́sì lókèlókè òun ló ń kírin lókèlókè òun là ń máa lọ lágbára Ọlọ́run ọ̀hún nífẹ̀ẹ́jú mọ́ yín gbogbo ẹni tó bá ti rí yín tó bá lóun ò rí èèyàn onítọ̀hún á gbélé á pe alákàrà àpòrí dùndùn ni lágbára Ọlọ́run ìwọ náà ìwọ gẹ́gẹ́ nìkan lọ́nà ẹ̀ wá fi ṣe adarí ètò yìí lágbára Ọlọ́run ànàṣe Ọlọ́run ọba àti ẹ̀ lọ́wọ́ àti ìmúlẹ̀ lọ́wọ́ o ànàṣe Ọlọ́run àti ẹ̀ lọ́wọ́ àti ìmúlẹ̀ lọ́wọ́ àti ẹ̀wọ́ lọ́wọ́ o lágbára Ọlọ́run ọba. ẹ ṣé púpọ̀ ẹ ṣé o ẹ bá wa wò kẹ bá wa share kẹjẹ bá wa like ó yá kó tó dayọ̀ ojú rí tó ètò wa ń tẹ̀síwájú sí ẹ ṣé.